tó yẹ kó lọ sọ́nù tí ò bá da mọ́ wàá gbé sápá kan wá sọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀yin tèmi ẹ káàbọ̀ padà. Gbogbo alárè kan tí ọmọ akéwù tọrọ jẹ tó kó sílẹ̀, ó ní tá bá ti kó irin jọ, tá bá ti kó gbogbo ẹ̀ papọ̀, ó lá máa pè ní Ọlọ́run, ó ní a máa tẹ̀kù sí. Nǹkan tí brọ́dà wa yóò mọ̀ ni wípé gbogbo nǹkan tó wà láyé ló ní ẹ́nájì títí wọn tí wọ́n dẹ̀ ń bá ṣiṣẹ́. Ìgbà tí àwọn baba ńlá baba wa tí wọ́n fẹ́ lọ, lẹ́fì mọ̀ wípé àwọn baba wa tí wọ́n ló kú wọn ẹ̀ gan, wọn ò kú torí tá bá pè wọ́n lé ní wọ́n ń jẹ́ wa. Tá bá pe Ògún, Ògún máa jẹ́ wa. Tá bá pe Ṣàngó, Ọya, gbogbo wọn pátápátá, tá bá pè wọ́n nísinsìnyí wọ́n máa jẹ́ wa. Lẹ́fì mọ̀ wípé àwa, we are kinetic energy. We can, kì í kú, but we can be transformed from one thing to another. Ṣé kò yé yín? Ẹ mọ̀ kinetic energy yẹn tẹ́ bá ṣe chemistry. Anyway, mi mọ̀ bóyá ẹ lọ school torí gbogbo yín lè kí ó lè máa lọ. Anyway, a máa sọ yẹn fún yín. So kinetic energy ni àwa ọmọ kóòtù òjìrì. Kì í kú. We can be transformed from one form to another. So àwọn nǹkan tẹ́dẹ̀ rí táwa ń gbé ìbọn fún yẹn, àwa pè wọ́n lólódùmarè. Olódùmarè ẹyọ kan la ní. Ẹ̀yin kọ́ dẹ̀ lẹ́ máa wá máa ṣàlàyé nǹkan tá a fẹ́ máa ṣe fún wa. Nǹkan tá a bá ń ṣe tó bá pè wá, ẹ fi wá sílẹ̀. À ń sọ fún yín pé àṣà àti ìṣe ilẹ̀ Lárúbáwá tẹ wá gbé fún wa, láwa ò ní gbà. So now àwa ń ṣe ẹbọ ilẹ̀ wa. Ẹ̀yin ẹbọ kílẹ̀ ẹ̀yin ṣe? Ẹ̀yin ṣe ẹbọ Saudi. Ẹ jẹ́ ká ka àdìtì yìí. Àwọn Mùsùlùmí abọ òkúta ni wọ́n, they are stone worshipper. Àbúrẹ́rà ṣàlàyé nínú Sahih al-Bukhari 4376-4377. Ó ní we used to worship stone. Àwọn máa ń bọ òkúta. And when we found a better stone than the first one, we will throw away the first one and take the later. But if we could not get the stone, we will collect some earth and perform and bring a chip and make the chick over it. Ó ní àwọn máa ń bọ òkúta o. Táwọn bá wá rí òkúta, o, àwọn máa wá kó iyẹ̀pẹ̀ jọ, àwọn máa wá gbé ràkúnmí, àwọn máa wá gé kí ni àwọn máa gé, and perform tawaf around it. Àwọn máa wá máa rọ kiri káàkiri àdúgbò. Only when the month of Rajab come, we used to stop the military action, calling it the month of iron removal, because we used to remove the iron part of every iron spear. Pé àwọn máa ń dá ọwọ́ ogun dúró nígbà tí oṣù Rajab tó bá ti dé. Àbúrẹ́jà àfikún wípé when the messenger, when ìgbà tí Ànábì Muhammad dé, ó lóun jẹ́ ọmọ píníṣín tó ń da ẹran màlúù òun. Ṣé ti rí? Ó ń ṣàlàyé nǹkan tí àwọn máa ń ṣe kí Ànábì tó dé. Gbogbo ẹbọ táwọn ẹlẹ́bọ Saudi ń ṣe tẹ́lẹ̀, òun ni àwọn Mùsùlùmí ṣe. Hajj táwọn Mùsùlùmí ń lọ lénìí, wọ́n ti ń lọ sí hajj tẹ́lẹ̀. Ìrun táwọn Mùsùlùmí kílè ni wọ́n ti ń kírun tẹ́lẹ̀. Tẹ́ bá wo Quran 2 verse 62, ó ń sọ̀rọ̀ nípa àwọn Jew, àwọn Christian, àwọn Kìní, àwọn Sabians. Àwọn Sabians yẹn, mo máa gbé Lárúbáwá ẹ̀ síbí kí bọ̀bọ̀ ẹ̀ kó lè kà fún yín. Bọ̀ mo máa ṣàlàyé ẹ̀ fún yín. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ mọ̀, ẹ lè take picture yẹn, ẹ gbé sí ChatGPT, ó máa translate ẹ̀ fún yín. Ẹ má jẹ́ kí wọ́n fi èdè Lárúbáwá, ẹ má jẹ́ kí wọ́n fi kó yín lómi ọbẹ̀ jẹ. Okay, mo máa ṣe yín favor. Mo máa bá yín gbé Lárúbáwá ẹ̀ sí, mo máa bá yín gbé English ẹ̀ sí, ẹ lè pick anyone tí ẹ bá fẹ́. So ẹ jẹ́ n padà sórí òkúta tí mo ṣe ń ṣàlàyé, kí ṣe wá padà sórí àwọn Sabians tí mò ń sọ. So òkúta yìí, àwọn ọmọ Lárúbáwá wọ́n ti ṣe kíni? Wọ́n ti ń jọ́sìn fún òkúta yìí kí Ànábì Muhammad kó tó dé. Òkúta yẹn náà lẹ́lẹ́ tí ló ń kẹ́nubọ̀. Kí ló ń pa ẹ̀ṣẹ̀ àwọn Mùsùlùmí rẹ́ nínú Quran, nínú Islam? Òkúta ló ń pa ẹ̀ṣẹ̀ wọn rẹ́. Ẹ jẹ́ ká kà. Ẹ pé àwa lẹ́lẹ́bọ, àwa ò deny ẹlẹ́bọ ni wá, bọ̀ ẹ̀yin kàkà kẹ́ ṣe bọ́ léyìn ẹbọ Saudi lẹ́ ń ṣe. Sunnah An-Nisa 2919, it was narrated from Abdullah ibn Umrira that the man said, "Oh Abdurrahman, why do I only see you touching these two corners?" He said, "I heard the messenger of Allah, sallallahu alaihi wasallam, saying, touching them erasing sin, and whoever circumambulates it 7 times is like freeing a slave." Òkúta tí wọ́n máa lọ ń tẹnu bọ̀ yẹn, òun ló ń pa ẹ̀ṣẹ̀ wọn rẹ́ nínú Islam. Ẹ jẹ́ ká wo àdìtì yìí. Pre-Islamic era, ẹ mọ̀ pé wọ́n máa nígbà kan tó ń pè ní ìgbà àìmọ̀ kan ní àwọn Lárúbáwá tí wọ́n mọ̀ kan, wọ́n jápọ̀ mẹ́kan. Wọ́n ní wọ́n ti máa ń perform tawaf around Kaaba. Òun dẹ̀ lẹ̀ ṣì ń ṣe lénìí. Ẹbọ Saudi lẹ́yìn ṣe náà. Àwa ń ṣe ẹbọ lé bàbá wa. Ẹ wá ń bú wa. A sọ fún yín pé kò sí nǹkan tuntun tẹ́ fẹ́ sọ sí wa. Àwa la ní nǹkan tuntun tá fẹ́ sọ fún aráyé. Ṣó ti yé yín? So ẹ jẹ́ n padà sọ́dọ̀ àwọn Sabians again.
ṣẹ́rí àwọn Sabians yẹn àwọn ló ti máa ń kírun, àwọn ló ti máa ń gbàwẹ̀, àwọn ló máa ń bọ oòrùn, àwọn ló máa ń bọ òṣùpá, gbogbo nǹkan pátápátá táwọn mùsùlùmí ń ṣe lénìí làwọn Sabians yẹn ti máa ń ṣe, tó jẹ́ pé Quran ò fi hàn, kò fi bò, hadith ò fi bò. Èmi gan mo feel like pé àwọn ọmọ lárúbáwá ò fi ẹ̀sìn wọn bò, pé ẹ̀sìn wọn wà holy. Àwọn ọmọ lárúbáwá wọn jẹ́ kẹ́ mọ̀ wípé ẹbọ làwọn ń ṣe, ẹ̀yin lẹ́dẹ̀ ń bá wọn ṣe ẹbọ tiwọn, cause everything wọn ni wọn fi bò, bọ̀ yín lẹ fẹ́ fi ẹ̀sìn yẹn lẹ́ fi kọ́ lọ bí àwọn èèyàn wa. Ẹ parọ́ pé Ànábì lọ gbàrún wá, ìrun táwọn Sabians ti ń kí tẹ́lẹ̀. Gbogbo story tó wà nínú Quran, gbogbo ìtàn yẹn pátá ló ti wà lórí ilẹ̀ tó ti kọ́ sílẹ̀ náà nínú Quran, nínú Bible. Débi pé wọ́n sọ wípé nínú Quran 25:5 wọ́n sọ wípé Quran is an ancient fable that has been written down that is reciting to you Muhammad day and night. So ẹ yé ń parọ́ fáwọn èèyàn wa mọ́ náà, ẹ sòótọ́ fún wọn, ṣó ti yé yín.